alága tó gbayì bí ìtura súnlá olúwa mú kọ́lá ọmọdé àná ti wá dàgbà lágbà ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò Agbeke-Ade àyà rere nílé Ọdẹ́bùnmi Èdùmàrè ló dirí ẹwà fákùkọ bá mi òkè ló dirí ẹwà tiẹ̀ ọmọ lọ́dún ọmọ bíbí inú Sílífàtà Àríkẹ́ ọmọ ládì tí àdìwọ́ gbọ́lá olúwa mú kọ́lá olórí ṣe é kó dùn bí bá ti ní tómi fìlà kejì service ẹ máa ní Magic Fingers Agbeke ní jẹ́ bẹ́ẹ̀ Agbeke tí ó ní fojú sunkún ọmọ ó ní tọ́nàwó sáré ọmọ ẹrù tàbí amọ kì í tú wò ní gbé ká ọmọlẹ ó wá ní dọ́pọ̀ sọ́gọ̀ọ̀gàn mẹ́ẹ̀bọ́mọ gẹ́gẹ́ bọ́ǹfọ̀ tó nílé bàbá rẹ̀ ọmọ aláfárá ò jẹ́ ni wọ́n pèrè àwọn màmá rẹ̀ tó bí ọlọ́mọ ó yá járe lé ẹ̀wọ̀n bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Ìbàdàn sani ilé ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé wọ́n máa jọ òrosùn Agbeke wọ́n máa jẹ gbín yóò máa jẹ gbín jẹ kára wọn máa fi kára wọn fọ́rí mu Ìbàdàn májàmájà tí bàbá yìí ṣe kára wájú lẹ́rú Ìbàdàn kò ní ìdá kan lùkàn gbà kan bẹ̀rẹ̀ lọ́jọ́ ogun ni owó ṣòkòtò kẹ̀bẹ̀rẹ̀ bí ìjà Àgbàlá Ògúnmọ́lá ti tó kókó owó sáré Àgbàlá Ògúnmọ́lá jókòó bá bẹ́ẹ̀ lómi lọ Ìbàdàn ẹ̀mẹ́ ìsọ̀rẹ́ ogun dọ́gbọ́n yọ ọ̀gẹ́ nìyí ọmọ àríkẹ́ yọ ọgbọ́n kan ọmọ kéèmí ò jọ tó yá ẹ̀ mọ́ ṣe gbé mi fóyà olùkọ́ ẹ̀yìn mi ò jọ tó sá ẹ̀ mọ́ ṣe gbé mi fò sá láwẹ̀ èébú di mẹ́fà ló bí ilé Agbeke kí ni ṣe tóbìnrin máa wú màkà ló di mẹ́fà nígbàlẹ̀ èmi ní ṣe tóbìnrin máa wú ẹ̀bú ló ṣe mẹ́fà mo lówó gbogbo wá ṣe egungun bó ṣe lù ká mi lára bí àjẹ Ìbàdàn mi sí ọkọ̀ bẹ́yàn bàbá yín délé olùgbòde kò ní mọ́mi ẹlẹ́gùn rárá ará àgòdì lólómi afúrúrú ará pápá lólómi òkúdọ̀sá ará ayẹyẹ wọn lódò kan rárá gẹ́gẹ́ lómi tí wọ́n pọ̀mú ààrẹ Ìbàdàn ló lágbádá lúgúdú odò òògùn pálómi ìlú Ìbàdàn ọmọ Sílífàtà Àríkẹ́-Ade Ikoyi ẹ̀sọ́ sani sílé ẹ̀wọ̀n màmá rẹ̀ Ikoyi ẹ̀sọ́ máa gbọ́n oyún yọ̀bí lólú ọlọ́ta ẹ̀mí ọmọ lérí ikú pogun ìwọ lọmọgbọ́n yìí ọmọgbọ́n yìí ọmọgbọ́n ẹ̀gbọ́n tí di mẹ́sàn-án ní kò yí lẹ́yìn ọrùn kò jẹ́ kẹ́sìn òní kò yí lé ìjókòó kò jẹ́ kẹ́sìn òní kò yí lé ìjẹ̀nà òun máa ṣíjú àpò pìrìgìdì dàgbà ọfà sọ fún òun máa pọ̀ fún yọ̀yọ̀yọ̀yọ̀ dàgbà ọfà sílẹ̀ nínú ilé àwọn màmá rẹ̀ ní Ìbàdàn níṣẹ́lẹ̀ àwọn màmá rẹ̀ ibẹ̀ tún níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ Ìbàdàn wá di púpọ̀ lọ́dọ̀ rẹ̀ Ìbàdàn kí ni sọ ẹran kílẹ̀ jẹ lánàá àgàwò lẹ́jọ́ òkúlé owó Agbeke ọmọ arólú ọlá dọ́gbọ́n yọ ọ̀gẹ́ nìyí ọmọ Àríkẹ́ yọ gbọ̀ngàn òjò láìrómi ìwẹ̀ nílé àrólú Agbeke àyàwó lẹ́gbàá lákẹ́ àyàwó nítòkò lẹ́gbàá Olúwa Káyọ̀dé lẹ́gbàá mo ní sábì agbóngbò àkàlà ọmọbìnrin jogún ọ̀la ọmọ òṣìlẹ̀kùn pẹ̀lẹ́kùn dé ọmọ àrídìí ògo lójú ogun báyìí sí ọmọ pẹ́gbà méjì oníjàrá wọn níyàn bọ́kọ́ bá ti ní báyìí èkejì àsìmọ́ ní báwa ni màámọ́ Olúwa máyọ̀ wá
màmá Jọlá Olúwa wọn kúkú gbàgbé mo ní mọ́ bá dúpẹ́ lọ́wọ́ Ismaila Adérẹ̀mí onímọ̀ bá dúpẹ́ lọ́wọ́ Shakirat Asande onímọ̀ bá dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ Olúwakáyọ̀dé Ọ̀dẹ́bùnmi onímọ̀ bá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ àwọn lè jìká tí ó jẹ́ ká sọ ó bọ́ lọ́rùn rẹ̀ àwọn onígi lẹ́yìn ọgbà rẹ̀ àwọn ni ó jẹ́ ká sírí rẹ̀ kó tú àwọn náà dúró tì yọ́ pínpín mo kí wọn gbogbo yín pátápátá mo kí o Àgbékẹ́ ló ní mọ́ kí gbogbo yín gbẹ́ ṣeun lọ́pọ̀lọpọ̀ àṣeyí ṣàmọ́dún o Àgbékẹ́ bí wọ́n bá wá bí ìyọ́pẹ̀ta ní kọrin ewì yìí kò mọ̀ wí fún wọn wípé èmi náà ní èmi ní àgègbò ló kọ́ méjì àgbẹ̀ níjẹ́ bó bá dún ní kékèké o kò sẹ́yẹ tó lè bá parọ́ gé nínú òkú èmi làkànkẹ́ jáde o ọmọ ẹ̀yìn ilé àkọ́bí ṣèṣọ máa rojú ojú Ìjẹ̀bú ní mi ò mèrè níwà ó tún díjọ́ mi ó díjọ́ mi ó díjọ́ mi ọjọ́ rẹ̀ o.